sábàdà oore kan ṣo tẹ́yìn àfa yìí lè ṣe fún mi, oore kan ṣo tẹ́ ẹ lè ṣe tí mo lè fi mọ̀ pé ṣoore. Ẹ má mú ẹnikẹ́ni o nínú àwọn ọmọ ìjọ yín o, ẹ má mú ẹnikẹ́ni o nínú àwọn ọmọ alásàlátù yín o, ẹ lọ mú ọmọ ìyá yín gangan àbí àbúrò yín gangan tó jẹ́ ọmọ ìyá yín àbí ọmọ tẹ́ ẹ fi mú ara yín bí, ẹ fẹ́ fún Muideen. Tẹ́ ẹ bá ti lè fẹ́ ọmọ yín tàbí ọmọ tẹ́ ẹ bí tàbí àbúrò yín tó jẹ́ ọmọ ìyá yín fún Muideen, you are bunch of fools. Èpè kọ́ àṣesílẹ̀ ni kíní kan wà tí wọ́n ń pè ní àbọ̀ wá bá. Èpè kọ́. I vow to always support Agbala Gabriel nígbà tí mo kọ́kọ́ jáde gbàrà tó o bá rántí pé wọ́n máa jáde o náà tí ìṣẹ̀lẹ̀ ò tí ì ṣẹlẹ̀ rárá bí wọ́n máa jáde o wọ́n máa jáde wọ́n máa sọ torí pé ìlú yìí ti build ẹranko gan. So now Agbala Gabriel, if you really want to listen to this word, ask yourself question and answer to yourself at the same time. Ṣé gbogbo àwọn tó ń wí wóró kiri orí social media, mo ti ní tó bá ti jáde bá jáde, but mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jáde, so kó bá dàbí pé àbíṣe ló fi ń wá follow, àbíṣe ló mo kàn panu mọ́, mi ò sọ anything. N tó jẹ́ kí n wá jáde torí pé Muideen ò ní làákàyè àti àwọn àfáà tó mú kiri. Ìbùkún Ọlọ́run á pèsè ọkọ gidi fún ẹ. Àánú tí mo rò pé o rí pé Agbala Gabriel ń ṣe ló wọnú ìwọ náà tó fi decide pé o fẹ́ fẹ́ Muideen. Because mo ti listen sí àwọn ọ̀rọ̀ ẹ, mo dẹ̀ ti rí yàtọ̀ sí wípé bóyá ìlàkọjá kan wà tí ó jẹ́ pé gbogbo ọmọ ẹ̀dá ènìyàn náà ló là kọjá. Mo rí pé you are very brilliant, o dẹ̀ sound, you are very sound, but torí wípé that man called Muideen ó ti rí ẹ tán. Ìyàwó ẹ ṣé o lè máa lọ ní títì, ṣé ìbùkún lè máa lọ ní títì? Ẹ̀yin àfáàyè o, ṣé ìbùkún lè máa lọ ní títì kí Muideen kọ ẹnu sí kó tó di pé Agbala Gabriel mú gbà yẹn? Láyé sábàdà, láyé sábàdà. Oore kan ṣo tẹ́yìn àfáà yìí lè ṣe fún mi, oore kan ṣo tẹ́ ẹ lè ṣe tí mo lè fi mọ̀ pé ṣoore. Ẹ má mú ẹnikẹ́ni o nínú àwọn ọmọ ìjọ yín o, ẹ má mú ẹnikẹ́ni o nínú àwọn ọmọ alásàlátù yín o, ẹ lọ mú ọmọ ìyá yín gangan àbí àbúrò yín gangan tó jẹ́ ọmọ ìyá yín àbí ọmọ tẹ́ ẹ fi mú ara yín bí, ẹ fẹ́ fún Muideen. Tẹ́ ẹ bá ti lè fẹ́ ọmọ yín tàbí ọmọ tẹ́ ẹ bí tàbí àbúrò yín tó jẹ́ ọmọ ìyá yín fún Muideen, you are bunch of fools. You are bunch of fools. How? Ṣé ẹ ti wá sọ àwọn gbogbo ẹ̀sìn di ẹ̀sìn àfibiṣó lóore ni? Kristẹni ò ní fẹ́ kẹ́lẹ́ ìṣòre fún Mùsùlùmí, Mùsùlùmí ò ní fẹ́ kẹ́lẹ́ ìṣòre fún Kristẹni. Ẹ wá máa ti bí oore kọ́ má bàa sọ pé kó lọ sin Ọlọ́run wọn níbi oore tí wọ́n ṣe fún wọn. Ẹ wá gbé voice note síta lórí ọmọ lọ́mọ, ìbùkún wàá ṣoríire. Wo bí wàá jẹ́yàn láyé. Oladimeji ló ń sọ̀rọ̀. Mo jáde lẹ́ni tẹ́ bá lọ bẹ́ẹ̀ rí pé mi ò rán ọ̀nù péjì torí follow àbí nǹkan kan. Tọ́rọ̀ bá wà lẹ́nu tèmi láti sọ ni màá jáde tí màá sọ̀rọ̀. Ìbùkún Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run ló wà láti ṣàn dé ọ̀dọ̀ ènìyàn. Bọ̀ tó bá jẹ́ pé torí pé kí ẹ lè ní follower, Muideen ó ṣe voice note, èèyàn lòun pè ẹ́ oníwà pè padà ó kọ́kọ́ lọ gbọ́ advice, wọ́n wá ní kó o máa record kó o gbọ́ voice note kó o record àbí ó láwọn tó ń dààmú orí tiẹ̀ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí níbi bí ọ̀rọ̀ ọmọ kékeré kan tó ní as you big rich làákàyè rẹ ò tiẹ̀ wá pé débi pé àwọn kan ló wá ń tiẹ̀ gbọ̀ngbọ̀n lẹ́gbẹ̀ẹ́ títì. Ṣé wọn ò rí ẹ tẹ́lẹ̀ ni? Wọn ò rí irun ẹni, wọn ò rí eyín ẹni, rẹ́kọ̀dù máa wà ńlẹ̀. Thank God for Agbala tó máa ṣe fídíò ẹ̀, ìbá ṣe pókàn ní kó wá bá òun, ó máa ṣe fídíò ó jàjàgà lára ẹ̀ bígbà tí wèrè ń rìn ni, ó wá já lára rẹ̀. Ọlọ́run apostol àyè babaláwo ràn ẹ́ lọ́wọ́, ìpínlẹ̀ má jẹ̀mú wá gbé ọ, ó ṣàánú fún ọ. Èèyàn wá wò pé ẹgbẹ́ títì ló ti rí ẹ, ká ní orí ẹ níwájú mosque ní aṣọre fún ẹ níwájú mosque àfẹ́lẹ̀, ẹgbẹ́ títì ló ti rí ẹ, ó rí ẹ bíi pé ẹni tí ò ní kan tó ń ṣe kan. Lóòótọ́ Muideen lórúkọ ẹ Muslim, so kò sí mọ́ṣáláṣí níbi tó ti ń ta kíní ni tó ti ń ta tẹ́tẹ́, àbí kò sí mọ́ṣáláṣí níbi tó ti ń ta gbogbo ohun tó ń ta ni. Ó dẹ̀ ń ta, ó dẹ̀ rí ẹlẹ́gbẹ́ títì, ó dẹ̀ mú ẹ lọ́dẹ̀ believe pé wẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ Jésù fẹ́lẹ́ kó wà nù chọ́ọ̀chì káwọn lè máa mọ́nítọ̀ ẹ̀. Ó wá di pé chọ́ọ̀chì ló kọ́lé ẹ̀ sí fún, kíní kan ló kọ́lé ẹ̀ sí fún. Ṣé bẹ́ẹ̀ ti gbé POS lé lọ́wọ́, ẹ ti gbéṣẹ́ owó tí ó fi ráàyè a máa gbé lórí bàbá Ìjẹ̀bú àbí bójá wọn sporty àbí kí ni wọ́n sọ yẹn. Can I tell you the truth? Ẹ sà, gbogbo ẹ̀yin bloggers tẹ́ ẹ jáde fún ìbùkún, tẹ́ ẹ ń bú ọmọ yẹn, tẹ́ ẹ gbọ́ voice note tó ti ń béèrè tí ó ń sọ pé tí mo káwọ́ àti Àgbàlá
ẹ fún ní statement tó máa issue síta, ẹ fún ní statement tó máa alter out so that a lè wà nínú record. Ọmọ yẹn wá fẹ́ sọ̀rọ̀ tiẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. Ṣé bí Muideen ló pè, èèyàn méjì ló ń sọ̀rọ̀ lórí fóònù náà, ẹ dẹ̀ play voice ẹnìkan, ẹ play ẹnìkejì ká gbọ́ bó ṣe sọ pé má bínú o, má ṣe gbá o, kìnnì kan bó ṣe ṣẹlẹ̀, ẹ dẹ̀ cut ẹ off, ẹ play ẹ délẹ̀. Ìbùkún challenge yín, ẹ dẹ̀ lọ wá ṣẹ́ṣẹ́ àbí kẹ́ dókòtò ọkọ yín. Táyé pé Nàìjíríà lẹ wà, kẹ́ wá kàn ṣe bó dẹ̀ jẹ́ pé overs lẹ wà, kẹ́ jẹ́ kí ọpọlọ kó balance, kẹ́ máa wùwà ẹ mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe ìgbà tẹ́ ń ṣe gbogbo owó orí Facebook tẹ́ ń gbà bí ìgbà tẹ́ ń ṣe ṣó ọ̀rọ̀ ni tó yẹ pé oṣó tẹ́ ń ṣe yẹn ògo àrọ́mọdọ́mọ yín lẹ ti lò. Gbogbo ẹni bá fi Facebook bá ní lórúkọ jẹ́ gbowó, àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè rí nǹkan kan ṣe mọ́ láyé torí pé ìyá àti bàbá ẹ̀ wọ́n ti jẹ ògo wọn sẹ́yìn. Yes, I'm saying this because of Agbala Gabriel and ìbùkún Olúwa tí gbogbo yín tẹ́ kọ́ obìnrin náà dẹ̀ lẹ́yìn tó bá dẹ̀ túdi yín wò bẹ́ẹ̀ ṣe wà yìí, tó bá túdi yín wò gbogbo ẹ̀ fi gbogbo ara sàn nílé ọkọ náà, ẹ̀yin ọkùnrin náà ẹ̀ fi gbogbo ara sàn pẹ̀lú àwọn ìyàwó yín. I don't understand. So then Bafet saw to me, I will speak out and I will say my mind. So that is it. Agbala, answer to yourself. Ìbùkún Olúwa máa pèsè ọkùnrin rere fún ẹ, ọkùnrin alálùbáríkà. Ó jẹ́ dúpẹ́ tí wọn ò fẹ́ lọ dógò lọ́dọ̀ bàbá Ìjẹ̀bú pé wọ́n gangan ni wọ́n múlẹ̀ pé tí n bá ti jẹ́ o, ìbùkún ni kẹ́ máa mú lọ. You are 100% a beautiful woman. Focus on your life. Ogun ṣẹ́ fún ẹni o, ogun ò jà ẹ́. Ẹni bá lógun ló ń jà ń tanra wọn. Muideen ní kán bá lọ ṣẹ́ ogun ẹ̀. Wọ́n wá dé fìlà fún mi ò rí lórí social media kó kéwúrí kó ka kéwú síta báyìí. Ẹ wá mú sẹ́gbẹ̀ẹ́, ẹ mú Muideen sẹ́gbẹ̀ẹ́, àwọn ẹ mú lọ sí wàṣíkiri ẹgbẹ́ POS lé lọ́wọ́. Èmi rò pé ó yẹ kẹ́ ẹ lọ kọ́lé fún street ni, ó yẹ kẹ́ ẹ kọ́lé fún. Ṣé rò pé àwọn àfà, ẹ rò pé àwọn kàlífà, àwọn ṣéwù yẹn ṣé rò pé wọ́n gọ̀ ni? Àbẹ́ rò pé bẹ́ẹ̀ ṣe mú jáde yẹn gbogbo mùsùlùmí máa rọ́ tẹ̀lé yín pé kí wọ́n lọ kọ́lé fún. Ẹ̀yin èèyàn tẹ́ kàn ń wùwà bí ẹni tó ní dáńgbáná ṣókó lórí. What kind of embarrassment is that? You people are doing as if pé bóyá ẹ ti ẹ̀ wò ká ti ẹ̀ wá fi ti ìran Yorùbá wò pé láàrin èmi àti ká yọ pé mo jẹ́ Kristẹni kúrò, ká yọ pé ẹ̀yin jẹ́ àfà kúrò Mùsùlùmí, ẹ jẹ́ ká jọ wò ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ìṣe èèyàn á máa gbérí ẹ̀ láti fi jẹ́ kẹ́nìkan fi fi ṣolóore kí irú ẹni yẹn dẹ̀ máa rò pé àwọn ọmọ òun máa ṣoore lọ́jọ́ ọ̀la. Nígbà tí gbogbo wa bá lọ tá a bá kú tán, ohun tá a bá gbélé ayé ṣe ló máa sọmọ wa pé kó rìn re àbí kó sọmọ wa pé kó má padà láàánú. Ìwà burúkú, ìwà wèrè, òun ni gbogbo ẹni tó ń tẹ̀lé Muideen ń wù tẹ́ sọ pé ẹ̀ ń wù wá. Èmi sọ lè mo dúró náà Adémọ́lá ọmọ Amúsàn, you are a great man of God. Yes, gbogbo ohun tó ń ṣe yẹn ṣàṣàlẹ̀ wòlíì tó lè ṣe. So we are doing it o, but dé level yẹn ṣàṣà. Ẹ pè náà ẹ jẹ́ kọ́ ẹ̀yẹn bọ́ta kí Adémọ́lá bọ́ta káwọ ẹnìkan tí ayé máa dá lóhùn. Ẹ̀bùn ní is grace of God. Èmi ò ń tako ènìyàn, tí èèyàn bá ti dúró ta, tí ọ̀gọ̀rọ̀ ènìyàn bá ti wọ́ tẹ̀lé, máa ń gbé kúdò sùn. Ó níṣẹ́ tí gbogbo wa ṣe débi tá a ṣe ká tó dorí àpèsìn. Mi ò lè já ẹnikẹ́ni wálẹ̀. Kò sí àwa ò forí social media dorí àpèsìn. So ó ní bó ṣe hit tó even lórí social media, àwọn tó jáde lórí social media táyé mọ̀ kò rọrùn. Ẹ lọ gbogbo àwọn content creator, ẹ lọ gbogbo àwọn tó ń ṣe content creator, ẹlòmíì á fẹ́ lè rìn ní o, ẹlòmíì á fẹ́ lè múra bí wèrè, ẹlòmíì á fẹ́ lè ṣe kíní kó ṣàlérí, ṣùgbọ́n ẹ̀yin ká máa bani lórúkọ jẹ́ ni. Agbala Gabriel, continue with the work of God. Don't be weary. Weariness ni wọ́n fẹ́ fi attack ẹ. Don't answer to it. Máa ṣiṣẹ́ rẹ lọ. I thank God for your wife. Your wife is a good wife. Ẹni tó ní aya rere, ẹni tó ní aya gidi, tó ní aya rere kò mọ ntọ́lọ́ ń ṣe fún un. Ó ní aya gidi because with all this load, you still stand strong. God bless you. Ìbùkún, continue. Ọlọ́run á fún ẹ lọ́kọ gidi. Even nínú Agbala Gabriel bẹ́ẹ̀ náà, ládàáníwáyé máa ti yàn fún ẹ. Bódẹ̀ jẹ́ta náà ni mọ́kọ ẹ wá eléyìí. Kò sí bá a bá ń lọ ibì kan, ibi tá a lọ là kọ́kọ́ dé. You don't understand. Ìbùkún Olúwa, ibi tá a lọ là kọ́kọ́ dé, ibi tó ń lọ ló ń lọ. Torí pé gbogbo wa náà bá a bá ń lọ ibì kan, ibi tá a lọ la máa kọ́ dé ká tó tún mú mọ́tò wọ̀. Àbí bus stop tá a lọ la máa kọ́kọ́ dé ká tó maneuver ṣe lọ síbi tá a lọ, tó túmọ̀ sí pé ibi tó ń lọ ọ̀tọ̀, ibi tó kọ́kọ́ dé ọ̀dàn. Ìfẹ́ la fi fẹ́ fún Muideen. Ṣùgbọ́n ogun tó ń tẹ̀lé kò lè jẹ́ kó mọ iye. My dear sister, concentrate with your life. The Lord will give you peace of mind in the mighty name of Jesus. Gbogbo voice note tí wọ́n gbé kiri ẹ jẹ́ kí wọ́n play ẹ̀ tán. Bàbá dẹ̀ tún máa ṣe tán kán lè perfect ẹ̀ kí wọ́n lọ sí kíni o, kí wọ́n lọ mú ẹni tó ní irú ohun bíi tiẹ̀ kó tún wá parí ẹ̀ pé mo bẹ̀ ẹ́ ni kò sóhun tẹ́lẹ̀ sọ tí wàá wá ilé agree. You people are a bunch of fools.